yẹ o. Aṣọ ni get pass débi. 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 Aṣọ la fi ṣe get pass débi. Alájò sórúkọ yìí ni màá gbẹ́lẹ̀. Lẹ́kọ̀ọ́lá gúúsù yìí lè jù. Ọjọ́ dábò ìbọ̀dì máa bọ̀, kó láwọn wá ní wọ́n. Aṣọ ni get pass, point of correction, olùdíje ní kí ìyẹ́wò, ó lọ́sọ. Mama wa, ìyá wẹ̀rọ, orí yẹ pẹ́ fún wa àjò. Bring it here. Bring it here.
kí o kárẹ̀ Sùúrìyá. Sùúrìyá tó mi, Sùúrìyá tó mi. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ilé kíkọ́ lọ mọ́ pa Sùúrìyá tó mi. Ó bá bẹ̀rẹ̀ lé, Sùúrìyá ilé kíkọ́ lọ mọ́ pa Sùúrìyá tó mi. Ọmọ yẹn kú wá nínú ìlọ́tì, àwọn ọmọdé ní bẹ́ẹ̀ ti àwọn ọmọ bá wá. Ọmọ mi ká kú ní ìlú. Ẹ̀kọ́ àgbo ti fún mi ti àpò èmi. Ọmọ mi là tó ní ìyọ̀.
Ogun State jẹ́ ìlera títí Buhari lẹ́kọ̀ọ́ Buhari wọ́yọ̀ gbọ́dọ̀ lọ sí wa lẹ́kẹ̀ títí kẹ́lẹ́kù ìpínlẹ̀ Haúsá gbogbo ìpínlẹ̀ sọ akpọ́dúnmù ló ti bọ̀ kí sọ́dẹ̀ èyí ti bọ́ fi bọ́ kí ẹ. Ọmọ ẹni gbogbo ìwọ́n náà gbogbo ní ẹkú àdúgbò ló ti fẹ́ ìjẹ́ àgbẹ̀ dúpẹ́. Ìlàṣọ ẹ̀dá ọmọ mi pẹ́jẹ́. Ẹni ọlọ́ni pẹ́pọ́s gbogbo ní ẹkú àdúgbò ló ti fọ́nà ẹgbẹ́. Ṣẹ́gun ọmọ sọ́kùnrin. Ọkọ yẹn ní bẹ́ẹ̀ ní ìwọ̀sán. Wọ́n mú ẹni tán láì bá igi ìrókò. Ọkọ yẹn ní bẹ́ẹ̀ ní ìsùnwìtì o. Àwọn tó wà ní àti ìdìbò padà wá. Àwọn tó wà ní àti ìdìbò kí ẹ kí ìyá ọ̀dọ̀ sọ̀rọ̀ mi. Ṣẹ́gun sọ̀rọ̀ mi. Somebody know you want to do. Really? I like to point this thing out. The look at the rules of you. I think I'll be about that. Ọmọ sọ̀rọ̀ mi. Àwọn tí a kú àtìkù ọmọ sọ̀rọ̀ mi. Àwọn tàkù bàkà àtìkù ọmọ sọ̀rọ̀ mi. Ọkọ yẹn mímọ kí ọmọ sọ̀rọ̀ mi. Ọmọ bàbá tó kà nínú ọmọ bàkẹ́rẹ́. Bàkẹ́rẹ́ ti jẹ́ kà nínú ọmọ bàkẹ́rẹ́. Bàkẹ́rẹ́
Thank you.